wọlé náà ni ó sì lè jáde ibi tó fẹ́ fi mí sí ọ̀dà ẹ jẹ́ mú ọ lọ ó ti lọ wọlé láwọn ọ̀sẹ̀ ẹ jẹ́ mú ọ lọ bíbó wà ní ìsìn. ẹ dúró báwọn ẹ ti ayé báwọn ọlọ́run mú mi. ìyá yìí kí ló dé. adẹ̀kú sí mi. ayé mi o ẹ̀kọ́ mi o. òrìṣà àjàkáyé o ìbàrẹ̀ òrìṣà òrìṣà àjàkáyé má lè mi nílé sóko o ìbà òrìṣà ẹbọ rẹ rè o kẹbọ fín kẹbọ dà kẹbọ dálẹ̀ di ọ̀run gbẹ́ o ìbà òrìṣà. salamu aleykum. aleykum salam. ẹ lẹ. ya Saidi. ẹ ra o. ẹ kú jọ mẹ́ta. ẹ lẹ o. ó ní Saidi nǹkan. àwọn ọmọ afá àwọn gbèsè eré jáde lọ. ṣé ń ṣe dáadáa. àdúpẹ́ fọlọ́run. ẹ sá kú jọ mẹ́ta. ìjọ kan pẹ̀lú. mo lọ ọjà ní ìjọ òní tẹ́wọ̀n pé mo lè mọ̀rọ̀ ọjà ìlú òdì kejì níbi tí wọ́n ti ń ná mọ́ngòrò káàkiri tí mo ní kí n rà á torí àwọn ọmọ kí n gbé sí iwájú ìta bí wọ́n ṣe wò mo bá rí bá Saidi. bá Saidi o. bá Saidi yín kan náà. àáfàá mi. orí hàn tí wọ́n ń tọrọ báárà láàrin ìjà ọjọ́ odò rì. A'udzubillahi minash shaitani rajim. abẹ́ ẹ̀ mọ tẹ́ ẹ bá wá tẹ́ ẹ ń sọ. nígbà mo rí hàn lọ́jà mo ti dúró wájú wọn o tí ń wò pé àbí òrì mi ni àbí ń dọ́gbọ́n ni àbí ń ṣèkan. mo bá ní tò ẹ ń bá ara yá gba owó mo bá ara owó sí kò rí náà rí mi o lọ́tọ́ wá jẹ́ ń débi ojú pé. èmi ń rọjà bóyá mo tún wá lè rí hàn o. lójú ń wá pé kí n wá sàlẹ̀. ẹ lọ sí ọjà báyìí ẹ wò dákun àjọ máa débẹ̀. àjọ máa débẹ̀ ni. A'udzubillahi minash shaitani rajim. àfa eégún dalẹ̀. ìyá mi ò jẹ́ eégún dalẹ̀ mọ́ Mọ́ríámọ̀ lórúkọ mi. eégún dalẹ̀ inú ìṣẹ̀ṣẹ̀ láti bí ọ bẹ́ẹ̀ láti wọ̀ ọ́ dàgbà má di ọ̀panu lórí rẹ̀. ẹ gbà fọ́lọ́hún ẹ gbà fọ́lọ́hún ọba tí sálábòsí ẹ gbà fọ́lọ́hún ìyá mi ẹ gbà fọ́lọ́hún bàbá mi ẹ̀yin náà ẹ gbà fọ́lọ́hún lẹ́yìn ọ̀nà tí mo ń tọ̀ kò sí ọ̀nà míì kò tún sí ọ̀nà kankan mọ́. àgànná ń dọmọ rẹ̀ láàmú. kò kúkú ní àgànná. ẹ gbà fọ́lọ́hún torí mo ń fi ohùn mi mo fi yin eégún tẹ́lẹ̀ ọlọ́run mi nìkan ṣoṣo ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló kù nìkan tí mo fẹ́ mọ̀ fi ohùn mi yìn mi ò fẹ́ ṣe nǹkan kan mọ́ lẹ́yìn rẹ̀ sọ́lí àlá Muhammad sọ́lí àlá Muhammad Allahumma ya Rabbi sọ́lí àlá Muhammad wàzáìdì záràtì nàbí Muhammad. wo ọjà gbọ́ ọmọ ẹ sọ̀rọ̀ tí ọba bá sọ̀rọ̀ yọkàn fi kú ṣe fàjẹ́ ni kò sí tọ́kàn mi bẹ́ẹ̀ mo ní pé mo gbọ́ kan. ẹni tí ó di wàhálà tí wọn kò ní di wàhálà lágbára rún mọ́lẹ̀. eégún dalẹ̀. eégún dalẹ̀ mọ́ o Mọ́ríámọ̀ lórúkọ tèmi o. dúró ná èwo ni ẹ̀nà tó ń sọ ná. síbí ni. bíbí ni níbí. ní ọkọ tèmi ló lọ́gbẹ̀rẹ̀ kóhùn rí ìrìn àjò. dákun ẹ kúrò lẹ́ òun ẹ dákun. ẹ̀yin àfáà tí tó jókòó bí ń jó ni tí ń tọrọ báárà tí mo bá ní ìmú ó ní mo béèrè. ọjọ́ tó ti rán tó wà lọ́dọ̀ rẹ̀ tó ní kó bá ara ń jẹ lọ àtijọ́ náà láti rí mọ́. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ìrìn àjò lọ́lọ́run lọ tó ń ṣe wá àsìkiri bóyá ló ti wá dé ní bíbá tó ti wá da fọ́jú ìwọ Ọlọ́run jẹ́ ìrànwọ́ ọkọ mi mò ń bẹ Ọlọ́run jẹ́ kí ìrànwọ́ ọkọ mi mò ń bẹ Ọlọ́run onílà ní ẹ̀yẹ bàbá Saidi jẹ́ ìrànwọ́ ọkọ mi mò ń bẹ Ọlọ́run. ẹ rí báyìí torí Ọlọ́run ẹ dákun mo fi Ọlọ́run bẹ ẹja tún tẹ̀síwájú ẹja wa. ọ̀dà kó gbà táwọn ètò gbogbo inú ọjà ìfẹ́ àmọ́ bí a ti rí àtọ̀ bẹ́ẹ̀ lọ́pàá.
ìyá Saidi náà wo ó ti wá tó gẹ́ẹ́ báyìí gbogbo ìgbàrò kò ní romi èmi ń lọ ilé ó ti tó. torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run tà nínú bí mo fi bẹ̀yìn ẹ jájọ wá wọn díẹ̀ sí ẹ dákun. mo ti ṣe tọlọ́run mo ṣe tànàbì gbogbo ìsọsú ìṣó elélùbọ́ ìṣó ń gàrí gbogbo ẹ̀ láti dé. mo kí yín ní kí ọlá mo sì kí gbogbo yín ní kí ọlá. òrìṣà Àjàkáyé o mo forí balẹ̀ fún o òrìṣà Àjàkáyé olówó orí ará ilé òrìṣà Àjàkáyé olówó orí ará oko òrìṣà Àjàkáyé aláṣẹ ọ̀run alákejì òrìṣà Àjàkáyé olówó gbọgbọdọ tí ń yọ ọmọ rẹ̀ nínú òfin òrìṣà Àjàkáyé kábíyèsí òrìṣà o. ẹ ṣeun ìyá ọ̀sà kábíyèsí o kábíyèsí. abọ́dọ̀ ògún. kára ó lé o. kábíyèsí ẹ̀yin lọ́kàn tẹ́ forí balẹ̀ fún òòṣà gẹ́gẹ́ bí ẹni àkọ́kọ́ káwa arúnmọlẹ̀ yòókù tó ṣe tiwa. àwọn sọ̀rọ̀ mi náà ṣe tọ́ ni rọ̀jìn. kí ni jẹ́ báwọn. èdè bọnu kábíyèsí mo lẹ ti rédè ejò. A'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. lẹ́yìn tí a ti wá ìsọ̀rí lọ́dọ̀ èṣù ẹni ìgbé ẹni ẹ̀kọ́. wa qada rabbuka alla ta'budu illa iyyah. wa qada rabbuka. ọlọ́run ní èyí ni àṣẹ òun ọlọ́run ọba. wa qada rabbuka. ọlọ́run ní èyí ni òfin òun ọlọ́run. wa qada rabbuka alla ta'budu illa iyyah. nítorí pé ọ̀tọ̀ ni àṣẹ ọ̀tọ̀ ni òfin ṣe báyìí àṣẹ ni má ṣe báyìí òfin ni téèyàn bá ṣe tọ́lọ́ ni wọ́n má ṣe ìyà ọbẹ̀ fún ọlọ́run wá ní wákàlà rọ̀bùkà látàbòdò ìlàlẹ́yà ọlọ́run ní èyí ni òfin ọlọ́run pẹ̀ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan míì yàtọ̀ fóun ọlọ́run náà ẹ rí i pé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mi yàtọ̀ sọ́lọ́hún. ọlọ́run ní ẹ kú ẹ bọ̀ adarí bá ọlọ́njọ́ kan wàá ní alẹ́ náà ìsáàbàhùn a sì ní fi ilẹ̀ bẹ́ẹ̀ a ṣèṣì ro sẹ́yìn a wà á dá yín lẹ́jọ́ nítorí ìdí èyí ẹ ronúpìwàdà kẹ́ ẹ máa bọ̀ wá sí ojú ọ̀nà ọlọ́run tá a wà. bàbá ṣí è ṣe é dì. ní kí ni fi ṣe. ewu torí yín yìí láì ṣe ìwú àgbò. ẹ wò mí wò ẹ fura. ṣé bí bó ti tọ́ lórúkọ bàbá rẹ bó ti yẹ lórúkọ rẹ bàbá rẹ ṣe bó ti tọ́ ó di adéọlá ó di adé ọba irùkẹ̀rẹ̀ òsì wọn lọ́wọ́ rẹ̀ kò sì bọ òrìṣà jẹ́ kó tó kú kí ló dé tí wò ó gbórúkọ rẹ lọ o ò gbórúkọ rẹ yọ rárá o wá fẹ́ pa ẹ̀sìn rẹ wá gbọ́ o òrìṣà yóò ní tójú àwa bàjẹ́. ìyá òòṣà irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí àwọn ọba tí wọ́n jẹ́ ọba mùsùlùmí àwọn ni Quran sọ pé a kó mọ́mọ́lẹ́kù tó báwò àwọn tàbábí àtúbáwò àwálò tùbáwò sanni àwọn lábẹ́ bíi méjì ni tí wọ́n ti ṣáájú ọba ni mí ẹ̀yin lẹ fi mí jọba mo sì bá lórí ohun gbogbo mo wá kìlọ̀ fún ẹ̀yin arọ́bàfín kẹ́ ẹ má fi ọwọ́ pa idà mi lójú torí ẹni tó bá lóun ó fi ọwọ́ pa idà mi lójú n ó fi àṣẹ ọba gbé n ó sì yọkùn di òòṣà tó ló ń bọ n ó sì fi ẹlòmíì sí la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah la ilaha illallah la ilaha illallah.
bàjẹ́. ó fẹ́ gùn lẹ́sẹ̀ bàbá rẹ̀ nu. èmi tí mo rán ni pè yín náà nìyí o irun mọ̀lẹ́ ò sì ní padà lẹ́yìn gbogbo wa. bẹ́ẹ̀ bá pè mí ń wèrè ògúnlákà yóò sì mọ̀lẹ̀ ní ọ̀pàjẹ́. àṣẹ. gbogbo yín lẹ mọ̀ ọmọ 12 mo bí nínú 12 mẹ́jọ ń ṣe ẹ̀sìn ìmọ̀le 4 tó kù wáyé o wọ́n ń ṣẹ̀sìn kiri yó nítorí wàá dùn mí jù ẹ̀gbọ́n àtàbúrò wọ́n ti sá fún mi èmi nìkan ló kù nídìí òòṣà yìí ẹ wá ẹ bá gbọ́n bẹ táwọn bàbá wa mọ̀ ọ́ dáńjọ́ kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ á mú ọ̀tún ká fi wẹ òsì ká mú òsì ká ìwẹ ọ̀tún ká dàgbó náà lù ú bẹ́ẹ̀yàn méjì bá rìn lọ kí lè ó rí yìí kó sì pàdé mọ́ wọn. èso àṣìṣe wọn tọkọ-tìyàwó àṣì máa lura wọn pa lásìkò tèmi ìlú yóò ní dàrú lórí tèmi ẹ gbọ́ ní ẹ̀yin èèyàn mi ṣé bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró pátápátá ilẹ̀ bímọ kí ló dé ẹni ká ẹ mú gbóná ẹni ká ẹ dà sẹ́ẹ̀rín ìlú kó bẹ̀rẹ̀ sí pa gbogbo èèyàn káàkiri ẹ̀yin gbàgbé pé afẹ́fẹ́ kan ò ní fẹ́ kó mọ̀ kangi oko lára á kọ ọmọ tẹ́ ẹ bí á kẹ̀yìn fún ara yín funfun lèmi o èmi yìí ṣe pupa o mi ò tí ń ṣe dúdú mi ìṣàwọ aláṣọ pípọ́n bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ ti ṣe nù èmi ti dà sí yín lára bẹ́ẹ̀ bá ti ṣe ká ẹ ṣe o. àwo tó sunwọ̀n lájọ́ ṣe o àwo tó sunwọ̀n o ní mo ṣe èmi ò ṣàwọ̀ ọ̀dàlẹ̀ mi ò ṣàwọ̀ èké àwo tó sunwọ̀n o ní mo ṣe bẹ́ẹ̀ bá lẹ̀ ṣe ó kù sọ́wọ́ yín àwo tèmi relé o. ìyá ìsà ìyá ìsà ẹ wò ó ẹ̀yin awo n tà ń ṣe yọ lẹ́yìn o ìyá ọ̀sà kò sí pẹ̀lú wa o yóò sì tásìrí wa pẹ̀lú. kò lè tú aláṣìírí ìta ṣe làwí ẹnìkan èèyàn àná ẹ lódì ẹnì tó bá sì ṣe ń tẹnìkan ò ṣe rí ojú rẹ̀ ó sì rí tẹnìkan ò rí. ẹ̀sìn ni ó kù wá kù bá a dé sàré torí ọlọ́run ẹ dìde ẹ kírun àkókò òrùn ti tó ilé ayé ilé ìgbé ilé ayé ilé. aleykum salam ẹ kú àníyàn àdúrà yín ọgbà o ẹ múra o àkókò òrùn ti tó o. ìtọ́sọ onílé tó fi ilé ẹ̀ sílẹ̀ ìrẹ́ tó ń gbé lẹ́sì máa múra ìrẹ́ tó ń gbé lẹ́sì máa múra o. ìtọ́sọ ọlọ́mọ tó fọmọ ẹ̀ sílẹ̀ tó folóko tó fokó ẹ̀ sílẹ̀ àjàmọ̀ mọ́gùn sì máa múra àjàmọ̀ mọ́gùn sì máa múra o. ìtọ́sọ lásàkẹ́ èyí tó sọ lóde ìtọ́sọ lámọ̀rí tọ́fàmọ̀rí ẹ̀ sílẹ̀ súpòsúpò sì máa múra o. torí ọlọ́run ẹ dìde ẹ kírun o ẹ dìde ẹ kírun o bá a ti wò ó pẹ́ láyé tó a pè lálìkì á mọ̀ jù bẹ́ẹ̀ lọ o ẹ wò gbà tá a fi ń sin ọlọ́run kò tó gbà tá a fi ń sinra wa torí ọlọ́run ẹ dìde ẹ kírun o torí ọlọ́run ẹ dìde ẹ kírun torí ọlọ́run ẹ dìde ẹ kírun. àwòwò àwò ẹni tó bá ṣe èmi mi ọ̀gẹ̀dẹ̀ àwòwò àwò ẹni tó bá jogún èrè kéré àwòwò àwò ẹni tó bá mọ kẹ́nu yẹ̀kúyẹ̀kú àwòwò àwò ẹwà ló fẹ́ kó ojú ẹ̀ lórí ṣá àwòwò àwò ọ̀tá gbogbo ẹ̀ tó bá ní a máa ṣẹ̀ṣẹ̀ ṣe yóò tọ̀ kí ni yóò pin ni yóò tọ̀ kejì yóò pin ni ọ̀tá ẹni tó bá ní kó ìsà ọmọ sí mọ́ yóò rú bí ewé yóò gbà bí òjò nítorí pé kí ni igbó òkú gbà pé gbó àwọn táwọn yàn ọ̀dẹ̀dẹ̀ àwọn ọgbà àlejò ọmọ ọjọ́ kàrà kú òjò nídàájọ́ kú rẹ̀ òtòǹkò tó ń lé èdè ọ̀sùn tọ̀ ìtàkùn ayẹyẹ yọ. ìwọ tánu kùtẹ́ ń bẹ́ẹ̀yàn ìwọ tánu. ọdẹ olóyè èmi lè wá dà yìí. ọdẹ wọn mọ̀ bọ́ wà ń bẹ̀ wọ́n à ń ṣètùtù kí ló lè bá a tùbà kó lè bá a tù sẹ́ni. olóyè tó ṣe pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń wí látàárọ̀ ni mò ń gbọ́ níbi tí mo wà ẹ̀yin náà tún wà lára àwọn tí ń dàbèlú sílùú olóyè. àwòwò àwò ẹni bá fojú jọba wa àwòwò àwò ẹni bá fojú dòrìṣà àwòwò àwò bá délé àwò àwò sílé àwòwò
igi làwọn pé fẹ́. aṣàpẹ́sà ni díẹ̀ sí ìkà òun lórúkọ tá à ń pẹ́ ìyá mi òṣèré mọ̀ nígbà ẹ̀wọ̀n náà níta bá rán yín iṣẹ́ sí òun lẹ̀ yín jíṣẹ́ fún o ẹ wá lọ báyìí o ẹni tó ń lọ sóko ní wákàtí ọ̀wọ̀ yìí kó má ti lè lọ sóko mọ́ ẹni tó ń lọ sódò ní wákàtí ọ̀wọ̀ yìí kó sì gbélé o ẹni tó wá ń lọ sọ́jà kó má lọ sọ́jà ní wákàtí ọ̀wọ̀ yìí kó gbélé títí mo fi parí nǹkan tí ń ṣe kẹyẹ má ké bí ẹyẹ mọ́ eku ò gbọ́dọ̀ ké bí eku bẹ́ẹ̀ ni. ṣọpọnọ èyí burúkú tí ń bọ̀ ní ògòbúyọ àwọn akáwì àwọn ìkéwò ọjọ́ burúkú tí ń lọ. ìwọ orísun òsì mi nì. àròkọ táwọn ẹgbẹ́ òrìṣà ní kí n fún ọ rèé o tí ọba tí ì gbé ọmọ 100 lọ ọ gbọ́dọ̀ dáwọ́ bí dúró o. Kí ló ṣe wọ? Kí ló ṣe ẹ́? Ó lè tọ́lá ní ọmọ mi lọ́wọ́ mi lọ́wọ́. Gbogbo oúnjẹ wo kí ló ti jẹ́ ọmọ mi dáná? Ilé ayé yìí náà mọ̀ ni kò jẹ́ kó mọ lọ́hùn lọ́kàn àti pánábì Muhammad òjíṣẹ́ Ọlọ́hun ni. Wọ́n sọ wípé kò kírun ó fi irun sílẹ̀ òkì tó bá kọ̀ tó kírun wàá jìyà lọ́dọ̀ Ọlọ́run ọba. Wọ́n sọ wípé kò gbàwẹ̀ ó níwọ̀ ò lè febi panú ó sọ pé Ọlọ́run òróró wàá jìyà tó bá ṣe bẹ́ẹ̀ kú. Sàká yíyọ wà níbẹ̀ ó sọ pé ó lè yọ sàká gbogbo owó tí ó níyẹn kò séyìí tó máa mú rọrùn. Lọ sí Mẹ́kà Mẹ́dínà ohun tọ́lọ́hun